Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you. Ojú ẹ̀túrọ́dún ojú ẹ̀túrọ́dún. Akínbọ̀dé Ìyábọ̀dé Adésọ́lá òkú ọdún o. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Akínbọ̀dé o. Happy birthday. Happy birthday. Adésọ́lá. Happy birthday to you. May the good Lord bless you. Amen. May the good Lord bless you. Amen. May the good Lord bless you. Amen. May the good Lord bless you. Hey. Happy birthday to you. To you. Happy birthday to you. Mrs. Akínbọ̀dé. Happy birthday. Happy birthday. Happy birthday to you. Àpátádé ojúmọ́mọ́ ojúmọ́ ire lọ́mọ lónìí ojú re tó mọ ilé olóríire lèmi fẹ́ máa lọ. Òní lọ́jọ́ ìbí obìnrin kan tí mo rí tí mo mọ̀ tó ní láárí ọ̀rọ̀ gbọ̀dọ̀ níyù. Mrs. Akínbọ̀dé Ìyábọ̀dé Adésọ́lá. Òní lọ́dún rẹ̀ máa wọlé máa rọra oyin mọ́dún tẹ̀ náà afárá èjòlá mọ́dún tẹ̀ náà àpá epo ló mọ́dún rẹ̀ lálàrere. Ojú rẹ̀ túrọ́dún tuntun abọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Ìwà ire rẹ̀ ló mú kí gbogbo ọmọ rẹ̀ ó máa yan rere. Ọ̀pọ̀ ẹ̀dá àpò èèyàn ni wọ́n pè mí lórí àǹgò tí wọ́n ní máa kí ọ dáadáa. Wọ́n ní máa kí ọ kí n máa kí ọ. Méjì sapárí sílẹ̀ làbákẹ́ ní kí ọ. Ahmed Olóyèdé ó ní kí ọ. Mrs. Ọ̀ṣunlọ́ba mo dúpẹ́ ó ní kí ọ dáadáa. Pẹ̀lú ìyá Ahmed Àjọkẹ́ Olóyèdé gbogbo wọn pátá ni wọ́n ní kí ọ ọ̀pọ̀ èrò ní òmẹ́yìn. Wọ́n lé onínúure oníwà ire o sì ní láárí. Bó o ti kónílé mọ́ra ló ń kálejò mọ́ra kó dàbí gàmbàrí bá wọlé rẹ̀ gan ó di dandan kí wọ́n fata sẹ́nu kan tó máa lọ. Mo kí ọ kú ọdún happy birthday to you now and we wish you long life and prosperity. Ọlọ́jọ́ ìbídọ́mì yé wọ́n ní kí ọ kí n kì ọ kí n délé bàbá tó bí ọlọ́mọ ìwọ lọ́mọ Ikogosi Ekiti. Ìlú ńlá ìlú àwọn lágbára. Ìwọ lọmọ olómi méjì. Ìwọ lọmọ omi gbígbóná. Ìwọ lọmọ omi tútù. Ìwọ lọmọ ìlú ńlá tómi gbígbóná tómi tútù ti pàdé ara wọn. Ìgbara odò Èkìtì. Ibẹ̀ ní í ṣe lé ìyá rẹ̀. Ibẹ̀ náà ní í ṣe lé ọkọ tó fẹ́. Ìwọ láyé ọmọ ẹlẹ́yẹ kìí ṣe wọ́yẹ̀wọ́yẹ̀ àti dóró ògún lọ́nà Ìgbàrà. Ìwọ lọmọ kálọ kábọ̀ mo rọ̀nà òsì. Ìwọ lọmọ aròkèròdò ọ̀nà àfin. Ìwọ lọmọ pẹ́pẹ́ ya bìdí kọ́wúkọ́wú. Àrìmọ̀nà dé sínú àgbàdo. Mo kí ọ kú ọdún. Àṣèyí ṣàmọ́dún. Àṣàmọ́dún ṣẹ̀mí. Ẹni bá ní kó o mọ̀ pẹ̀láyé. Àbẹ́ni tó bá ní kó o mọ̀ ṣe tiẹ̀. Ẹ̀yà kàlà ni ó mọ̀ sìnkú wọn. Ẹ̀yà àṣà ni ó mọ̀ kéde òkútọ́rì wọn. Gbogbo ẹni tó bá ní òní jẹun ọmọ ọrùn ó máa wọrú wọn ní bẹ́ẹ̀ ni tó ru sìmẹ́ǹtì mẹ́fà pọ̀. Bó o bá ti lọ re ló máa bọ̀ re. Torí àyúnbọ̀ lọ́wọ́ yẹnu. Mrs. Akínbọ̀dé iwájú ni wò ó mọ̀ lọ. Torí iwájú lọ́wọ́ ajá ń gbé. Iwájú lójúkù ń gbé. Iwájú lọ̀pá ẹ̀bìtì ń ré sí. Ipò ní jẹ́ tẹni tá a ti iwájú mo ní iwájú ló mọ̀ lọ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba àbí Èdùmàrè. Bó bá ti lù á máa dún. Bó bá ti dún á máa dùn létí gbogbo mùtúmùwà. Akẹ́ ọkú ọdún akẹ́ ọkú ìyèdún. Àṣèyí ṣàmọ́dún o àṣàmọ́dún ṣẹ̀mí. Bóyin bá jẹ tó yin agbéra ó dinú kókó ogi bá fẹ̀rẹ̀ bọ̀jò bá ṣe tá fẹ̀rẹ̀ bọ̀jò agbéra ó dinú sàárẹ̀ tó kọ́lé sí. Àpáta ewì mo ṣe tán mò ń rebi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.